nígbà tó yẹ pé ibi tó ẹ̀wọ̀n tó lọ kò jẹ́ kó ríta kò sẹ́ni tó bó ṣe lọ ẹ̀wọ̀n yẹn òdì ayé ni gbogbo ohun tó ń ṣe òdì ayé ló wà ó mọ iṣẹ́ burúkú tí Dúpẹ́ ti ṣe ó mọ ni wo torí orí ẹ̀ tó ń dán bí orí agírẹ́bì yẹn ẹrù gọ̀gọ̀dọ̀ jangan tí Dúpẹ́ dì sílẹ̀ yìí orí ẹ̀ tó ń dán yìí Ìjìnlẹ̀ ó mà nílé tẹ́rí sí ohun tó wà nílẹ̀ yìí kì í máa ń ṣe àtàrí àjànàkú ni kì í máa ń ṣe ẹrù ọmọdé ẹ̀. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Dúpẹ́ pa àní òkúta náà máa fi pa Dúpẹ́ láàsì sẹ́. Dúpẹ́ ikú oró ló máa ń kú ikú jàtìjà ikú irọ́ tó ń pa yìí bó ṣe ń sẹ́rí gbogbo ọmọ Yorùbá mọ́ra wọn yìí gbogbo ọmọ Yorùbá náà máa péjọ wọ́n á péjọ lẹ Dúpẹ́ ló kó pa ni pẹ̀lú irọ́ tó ń pa olórí burúkú Dúpẹ́ onígẹ̀ǹjẹ̀ onírọ́ olórí burúkú ẹni òfò ẹni àdánù onírọ́ ìwọ náà lẹ́nu kékékéké ojú ẹ̀ ò ta mí. program anyhow anyway kò dárúkọ ẹni wà á dẹ̀ mú gbàdẹ̀ wà á bẹ̀rẹ̀ sí nà onítìrí wà á bẹ̀rẹ̀ sí nà onítìrí ìyá yóò dẹ̀ dá inú. ẹ má bínú sá omi. Dúpẹ́ ẹnìkan na Dúpẹ́ lórí platform pẹ̀lú ìgbálẹ̀ ó dìsáàfù ìgbálẹ̀ ni wọ́n ń ku òṣùṣù gbálẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ku òṣùṣù gbálẹ̀ mọ́ lórí ni wọ́n á ìkú mọ́ lójú ayé mo sọ fún yín wọ́n á ku òṣùṣù gbálẹ̀ mọ́ báyìí kòrókòrò fèsì báyìí wọ́n á ku òṣùṣù gbálẹ̀ wọ́n á kó mọ́ lórí ìyàyà jẹ́ ìgbà tó wà láyé àbí Ìjìnlẹ̀ bóyá ìyá ẹ̀ kúkú ọ̀rọ̀ bẹ́ẹ̀ olúbọ̀ náà sì kúkú òjijì ni kò rán ògbọ́njú rí ìyá ẹ̀ láyé bóyá ìgbọ́njú rí ìyá ẹ̀ òun ló ń dẹ̀ láàmú tó tó bẹ́ẹ̀ pé ògbọ́njú rí ìyá ẹ̀ nígbà tó wà láyé ni ó ní máa gbọ́ ò ní wá sórí Facebook kó máa sọ ọ̀rọ̀ játijàti wọ́n ní ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fún yàn ikú tó ń pojú gba ẹni Dúpẹ́ tó fi lè pa irọ́ bàǹtàbàǹtà tó jòkó orí burúkú síbi tó jòkó sí yẹn tó jòkó òfò tó jòkó àdánù Ìjìnlẹ̀ kò ní yẹ ẹ́ tó dẹ̀ tó wá ń dìbọ́ǹkì tó tó wá ń dìfẹ́ǹdì irọ́ tó tó wá ń takọ̀ǹgbà pẹ̀lú àtẹ̀gbọ́ngbà tí mi ti ẹ̀ mọ̀ lélẹ̀ ìṣẹ́jẹ́ pé Dúpẹ́ parọ́ mọ́ mi kọ̀dọ̀kọ̀dọ̀ fèsì yìí Ìjìnlẹ̀ ẹ̀wọ̀n tí wàá lọ lágbára Ọlọ́run lágbára àwọn onílé òní bọ́nú ẹ̀ tó bá jáwọ́ lórí ọ̀rọ̀ Dúpẹ́ èyí tí wàá fi kún wàhálà òní bọ́nú ẹ̀ ẹ̀wọ̀n tí wàá lọ ìṣẹ̀lẹ̀ àjálù ẹ̀ Ìjìnlẹ̀ òní bọ́nú ẹ̀ Ọlọ́run àtàwọn tó nílẹ̀ ọjọ́ ìlú òníjọ́ bọ́nú wàhálà àti àjálù tó máa jálù ẹ̀ lélẹ̀ tó kí labọ̀ ẹ̀ múra sí. máa dìfẹ́ǹdì o bóyá ohun tó ń rìn ẹ́ láti orílẹ̀ Ondo state kó lọ máa ṣe ní Turkey ohun tó ní kó lọ máa ṣe tó ń gbé ẹgbẹ́ orí omi dé Turkey ó jẹ́ kó rí ẹ pé ó jẹ́ kó fèsì nǹkan míì so many things ló lè fi ìgbésí ayé ẹ̀ ṣe ó rí ẹ̀gbọ́n ó rí family tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi kó jáwọ́ lọ́rùn ọ̀rọ̀ Dúpẹ́ kó jáwọ́ ṣé ìwọ nìkan ni ó rí bí tí Dúpẹ́ ti ń kó orí burúkú bọ̀ ó rí bí tí Dúpẹ́ ti ń kó orí burúkú bọ̀ láti ibo tó ti ń kó orí burúkú bọ̀ tó ti ń kó òṣùṣù ọwọ́ ọmọ lórí tó ti ń kó òṣùṣù ọmọ lórí títí débi tó délé ní ó tí ì rí àwọn fámìlì ẹ wọ́n sì ń wú ẹ níran Ìjìnlẹ̀ àwọn fámìlì ẹ tó yẹ kó lọ ẹ ní etí kó mú etí ẹ kó wọ́n lọ àlọ́já bó ṣe máa ń lọ ọmọ létí ní Ondo state nìyẹn wọ́n á lọ etí ẹ bẹ́ẹ̀ tí ẹ máa dán rẹ̀ ẹ̀gẹ̀ ní akudí ẹ̀ kó já bọ́ sílẹ̀ ó rí èèyàn sí lọ ilé tí ń sìn nígbà tó bá kó gbàgàdà sí ẹ lọ́wọ́ ní Turkey tó wà yẹn orí ẹ̀ máa pé Dúpẹ́ á sọ pé wọn ò mẹ́rí Dúpẹ́ gègé igi jẹ́ ẹyẹ́fò ni mo pariwo fún ẹ tó Dúpẹ́ gègé igi dábàá ẹyẹ́fò 70 million tó ní ẹnìkan gbé yẹn tó ní sẹ́nìkan gbé yẹn tẹ́nìyẹn bá wá gbá imú nísìn tó ní kó proof ẹ̀ jáde àbí táwọn èèyàn ẹ̀ bá dìde tó ń dìde tẹ̀lé ẹ̀ ń sìn pé ó gbúdọ̀ gbé proof ẹ̀ jáde tó ń gbé gbàgàdà sí ẹ lọ́wọ́ orí à pé bí Alájọ Ṣómólú kò sẹ́ni tó máa bá ẹ pariwo kò sẹ́ni tó máa lọ gbà ẹ́ kò sẹ́ni tó máa gbà ẹ́ là kò sẹ́ni tó máa sọ pé ẹnìkan wà níbì kan wàá jẹrà mọ́bi tó bá wà ní wàá jẹrà yányán mọ́bi tó bá wà ojú ẹ̀ ò ta mí Dúpẹ́ tó yẹ pé ìgídé ẹyẹ fò tí ò ní kankan ṣe ẹni tó rí face to face rí ẹni tó sọ pé òun fẹ́ wá kí ẹni tó kiri ẹni tó kó wá kí òun níbi tó ń wà rí ní kí lórúkọ ẹ̀ ní Ìkẹjà tó ń gbé rí wàá ní wo àbámọ̀ ló máa gbẹ̀yìn ayé ẹ Ìjìnlẹ̀ máa wò ó ibi tí mo máa wà ní. bàbá yẹn wù kí wọ́n fi wà nínú ìdè lẹ́yìn náà tún wù sí ṣé lẹ́yìn ní ìdádúrà. bunch of criminal. ṣé wọ́n ní mo jalè ni wọ́n ní mo pa àmọ́ tó fàdí yàbí. ṣé wọ́n ní o jalè ní ó ti rí ṣé wọ́n ní o jalè ní ṣùgbọ́n Dúpẹ́ lè sọ pé ẹnìkan jalè bó ṣe rí nu Dúpẹ́ lè la ẹnìkan sọ pé ẹnìkan jalè but ìwọ ń sìn tó bá yẹ pé wọ́n ní o jalè wọ́n náà sọ tó bá yẹ pé o jalè ni wàá sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní pé wọ́n ní o jalè ló fi ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ tó sọ ẹ má lọ sórí program ẹ̀ mẹ́lọ unfollow ẹ̀
gbogbo ohun tí Dúpẹ́ bá ti sọ lórí program ẹ̀ pátápátá la máa gbé wá bí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá lè dìde ogun pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ ẹ̀ bá lè dìde ogun pẹ̀lú Ìjìnlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó wà yìí tẹ́ ẹ̀ bá lè dìde ogun tí ojú gbà mí ti fún yín. ṣebí torí ilẹ̀ Yorùbá ni wọ́n pè mí lẹ́lẹ́wọ̀n kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀ náà. ẹ̀wọ̀n ni o kì í sáfẹ́ ẹ̀wọ̀n tó lówó rẹ̀ tún máa tún lọ. wọ́n ṣáà sọ pé wọ́n dá owó ilẹ̀ Yorùbá sí mi lọ́wọ́ pé mo kò jẹ so it doesn't matter kò kàn mí rárá. ẹnu ẹ tó ń gbé kékeré yẹn á lọ gbọ́ ẹnu ẹ tó ń gbé kékeré yẹn á lọ gbọ́ níbi tó bá lọ. ìyá yóò ní ká ẹ má gbowó kò ní ká ẹ má gbá àkáǹtì jáde ìyá yóò takò yẹn kò ṣe anything wọ́n kàn ṣáà fẹ́ wọ́n focus attention wọn lórí bí Yorùbá ṣe máa. lórí irọ́ ó focus lórí irọ́. ẹ ti ṣe bò ó focus lórí irọ́. àdàbí tó bá jẹ́ wípé ìyá yóò dúró tán fún wọn Yorùbá. àdàbí ló máa jà irọ́ ló wọ́n náà ti sọ ti yàn irọ́ ló ń gbà ẹ̀wọ̀n dé. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyá yìí dúró pèsè. torí òun sọ̀rọ̀ òun ibi tó ti sọ ó ti rí o tún wúkọ́ òun sọ òun wúkọ́ o tún mọ̀ pé irọ́ ló ń pa. ẹ jọ̀ọ́ green for God sir ẹ bá wa mute ara yín ẹ jọ̀ọ́ ohun ẹ kò padà sínú ilé ẹgbẹ́ dání kẹ́ máa ṣe lọ́nà ṣèbẹ́lẹ̀ ẹ̀pọ̀ ẹ lọ́mọ ogun ẹ ní àwọn èèyàn tó ń kọ̀wé káàkiri ṣé ìyá ló wá jẹ́ kí Yorùbá òun ló ní kẹ́ má kọ̀wé mọ́ ìyá ló ní káwọn ọmọ ogun má jáde mọ́ ìyá ló ní kẹ́ má ṣe rálì àbí òun ló ní kẹ́ má gbowó àwọn tó ń fi yín lówó kọ́ má fi yín lówó mọ́ ṣé ìyá ẹ̀fà sọ́rí. kò sọ́rí olórí burúkú tó sọ̀rọ̀ yìí kò sọ́rí nígbà tó yẹ pé ibi tó lọ ibi tó ẹ̀wọ̀n tó lọ kò jẹ́ kó ríta kò sẹ́ni tó bó ṣe lọ ẹ̀wọ̀n yẹn òdì ayé ni gbogbo ohun tó ń ṣe òdì ayé ló wà ó mọ iṣẹ́ burúkú tí Dúpẹ́ ti ṣe ó mọ ni wo orí ẹ̀ tó ń dán bí orí ajírẹ́bì yẹn ẹrù gọ̀gọ̀dọ̀ jangan tí Dúpẹ́ dì sílẹ̀ yìí orí ẹ̀ tó ń dán yìí Ìjìnlẹ̀ ó mà nílẹ̀ tẹ́rí sí i ohun tó wà nílẹ̀ yìí kì í máa ń ṣe àtàrí àjànàkú ni kì í máa ń ṣẹrù ọmọdé ẹ̀ Ìjìnlẹ̀ ó kéré ó mà bí tó mà bí ló bó ṣe ń gbé ẹnu ẹ nígbèkúgbé ó dẹ̀ tí rí fámìlì ẹ kankan ní ìsìn ẹ̀yin yóò fẹ́ yá àdánù ẹ̀jẹ̀ pé wọlé ní ìsìn kẹ́ ẹ lọ létí pé wọlé kẹ́ ẹ lọ Ìjìnlẹ̀ tẹ̀wọ̀ndé kẹ́ ẹ lọ etí ẹ̀ kétí ẹ̀ já ẹ̀ lọ létí ní ìsìn o tó ń gbẹ̀rù nígbèkúgbé tó ń ṣe gí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  Dúpẹ́ ní kó máa fagbára sọ̀rọ̀ Dúpẹ́ ní kó máa fagbára sọ̀rọ̀ wàá ní oṣù Yorùbá gbà wàá padà kábà Obama dá sọ̀rọ̀ Yorùbá torí kò sí ọ̀rọ̀ Yorùbá kọ́ ni Dúpẹ́ ń ṣe Dúpẹ́ ń tì ẹ́ ní tùkùtì wàá padà kábàámọ̀ ni orí mi wọ́n ní ti ẹṣin wájú ni tẹ̀yìn ń wò ẹ̀yìn mi ló wà ó wájú lèmi wà wọ́n ní ẹṣin wájú òun ni tẹ̀ wọ́n ní ẹni tó jì wọ́n ní tẹ́nìkan bá jì sí kòtò máa kára yókù lọ́gbọ́n ni Ìjìnlẹ̀ ó tara mi kọ́gbọ́n Ìjìnlẹ̀ ó tara mi kọ́gbọ́n ó ìṣorí borí àgbákò síbi tó wà ní ìṣorí borí ajírẹ́bí ojú ẹ̀ ò ta mí wọ́n ní ẹni tó bá gbèsè wájú máa ń ká kọ́gbọ́n látara tèmi di orí burúkú tí Dúpẹ́ ṣe màá máa pílẹ̀ fún ẹ tí wọ́n náà máa fi Dúpẹ́ pé àṣeyà ẹ̀jẹ̀ ti dáràn tó báyìí àṣeyà ẹ̀jẹ̀ ti balẹ̀ jẹ́ tó báyìí ìmọ̀ pílẹ̀ rẹ̀ fún ẹ ó ṣeé ṣe nígbà tó wà nínú ẹ̀wọ̀n kó má mọ̀ kankan sórí lè tó fẹ́ tara bọ̀ yìí bó bá bọ́nú òun lọ́kì ni. wọn ẹ lè ẹ́fà gbọ́ lẹ́nu wọn kí ló dé tó ṣe dórúkọ ìyá ilẹ̀ mú sẹ́mi ṣá tẹkọ̀ rán mẹ́mi tó jẹ́ pé òun lẹ́ ń sán gbogbo ìgbà. torí pé ẹni òfin ẹ̀yìn àdánù ni. oríṣi wa tí ayé fi dá tó fi. bẹ́ẹ̀ ni torí pé Dúpẹ́ onítìrí onírọ́ 2x2 ẹni òfò ẹni àdánù ní bó ṣe wà nìyẹn wọ́n ní ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ ọ̀rọ̀ létí Dúpẹ́ fẹ́ ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ ọ̀rọ̀ ni tí Dúpẹ́ máa gbá àbí tó bá gbọ́ Facebook YouTube á sá eré ẹsẹ̀ á máa kan ìpàkọ́ yóò ná òṣèrú ẹ̀ mọ́ láyé ó ní ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n ṣe ní sọ ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ ọ̀rọ̀ tí etí ikú ń gbọ́ tí etí ikú fi ń di Dúpẹ́ máa gbọ́. ó ti di dandan kó ṣàtìlẹ́yìn fún bó ṣe ṣe fún ẹni ìṣíwájú kì í ṣe àṣeyọrí àṣeyege fún ògbó náà tó jẹ́ fún ìdènà ayọ̀ fún gbogbo ọmọ Yorùbá tàbí olórí òtítọ́ àti òdodo. mo kí gbogbo àwọn tá a dúró gidi. àwọn wo ló dúró gidi. táwọn mi sẹ. bó ṣe máa ń gbé wọn mọ́ra nìyẹn á kí àwọn tá a dúró gidi táwọn mi sẹ gbogbo ẹ̀ ń kọ́ hello scam ni o àwọn tá a dúró gidi táwọn ó mu sí wọn lórí ni o a dúró gidi ń tira àwọn dìdìrín àwọn pọ́npọ́nlá a dúró gidi ń tira mi sẹ a dúró gidi
èèyàn para rẹ̀ adúró gidi àmìsẹ̀ adúró gidi àmìsẹ̀ àwọn náà ní àmìsẹ̀ àwọn ọmọ tó bàjú àwọn ọmọ ní pátákà ìrọ́kà àwọn náà ní àmìsẹ̀ adúró gidi àwọn tó fẹ́ gba Yorùbá nation ni adúró gidi gbogbo ẹ̀ ọ̀rọ̀ tó sọ adúró gidi hello scam ni o brain scam ló máa ń pè o brain scam ẹ bá mi kọ́ sí takapin ni brain òyìnbó rẹ ní brain scam ó scam brain yìí ni àwọn tá a dúró gidi tá a mi sẹ brain scam ni o. tá a jẹ́ kí ohun àwọn èèyàn bí ọlọ tàbí nǹkan kan. UPS olórí burúkú ọmọ jágìjàgì lẹ́nu lọ UPS pẹ̀lú àwọn tó dúró gidi ta ló rẹ brain scam ẹ ṣeun brain scam. brain scam ni o. wọ́n ní fi wá ní mix lágbára Ọlọ́run gbà tó bá di ìgbà yẹn gbogbo aláma wà mẹ́ gbogbo nǹkan tó lọ́n dẹ̀ ti yàn ní assignment fún oníkálukú ọ̀rọ̀ àjọ aráàánú gbà ká lè ṣe àṣeyọrí. wọ́n ní Ọlọ́run ti yà assignment fún yín assignment ẹ̀jẹ̀ assignment wo lọ́lọ́run yàn o Ọlọ́run tún máa ń gbà assignment léèyàn lọ́wọ́ Ọlọ́run bí akálukú máa ń gbàdúrà pé Ọlọ́run má gbèsè ńlá ilé iṣẹ́ tí ò kọjá ẹ̀mẹ́ẹ̀mẹ́ Ọlọ́run Elédùmarè má máa gbélé mi lọ́wọ́ ẹ̀yin tẹ́ lílé ayé tẹ́ gbélé ayé dúró Ọlọ́run mi ò ẹlẹ́dàá mi ò igun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbálá ayé iṣẹ́ tí ó lè kọjá ẹ̀mẹ́ẹ̀mẹ́ tí ó lè kọjá gbogbo ẹ̀mí olólùfẹ́ mi Ọlọ́run má gbélé wa lọ́wọ́ o Ọlọ́run ò ní gbéṣẹ́ lé yín lọ́wọ́ o iṣẹ́ àṣe ìṣe tán Ọlọ́run ò ní gbélé yín lọ́wọ́ o kò ní gbélé àwọn ọmọ yín lọ́wọ́ o iṣẹ́ àṣe ìṣe tán ọ̀run ò ní gbélé wa ẹrí gbídúpẹ́ yò iṣẹ́ àṣe ìṣe tán ọ̀run á gbélé gbogbo yín lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ìnira 2022 yò iṣẹ́ tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀mí yín máa bá lọ ọ̀run á gbélé yín lọ́wọ́ lágbára Ọlọ́run. ẹja amòye tó wà ní tíìmù wọn á ń kà wọn. ok à ń gbọ́. ṣẹ̀rù bà wọ́n black lion wọ́n mi wá Àjàkáyé wọ́n mi wá Queen B. àwọn nìyẹn o. wọ́n mi wá Olórí Àdùkẹ́ wọ́n mi wá Mọ̀mí Ṣógúnlẹ̀ sista wa Becky sista wa Bọ́sọ̀ràt sista wa Níkẹ́ sista wa Christiana sista wa Bíbí ọmọ Yorùbá sista wa Dárò Zion. àwọn tó bá yín ṣiṣẹ́ nìyẹn àwọn tó ń gba Yorùbá nation ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n rí ẹ̀yin tẹ́ bá nídìí nọ́mbà gbogbo wọn tẹ́ bá nídìí nọ́mbà gbogbo wọn nọ́mbà gbogbo wọn wà lọ́wọ́ mi pápátá ẹ̀yin tẹ́ bá nídìí nọ́mbà wọn ẹ̀yin DSS wà ní location 9 tẹ́ béèrè nọ́mbà Dúpẹ́ àwọn tó wà ní Nàìjíríà wà ńbẹ̀ ẹ má wọrí nọ́mbà wọn wà lọ́wọ́ mi nọ́mbà gbogbo wọn wà lọ́wọ́ mi ẹ má wọrí. ẹ ṣe program ẹ ṣe bí ẹ lórí wọn bí ò tí ì ní nǹkan tí wọn lè lò against yín mi ò tí ì ní because actually the only thing tí mo kàn rí ni pé kí ni location mi ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation tó bá jẹ́ pé ẹ lè process nǹkan tó ń ṣẹlẹ̀ ni kí ni ìyẹn ní ṣe kí ló kàn yín ibi tí mo wà kí ló kàn yín ibi tí mo ń gbé so a lot of people béèrè gbà kí ló dé tó fi wá address kí ló dé tó fi wá ibi tí wà kí ló dé tó ń ṣe gbogbo wàhálà yẹn èmi náà kò yé mi bọ̀ mo dúró mo ń bẹ Ọlọ́run pé very soon gbogbo àṣẹ yẹn máa tú ọ̀rọ̀ yẹn máa jáde luckily ìwọ Dọ̀tun tó ń pè ní Omeyo ìwọ ni ó wá break ẹ̀ then èyí tó ń pè ní Ibrahim Ijaya ó wá kúkú conclude ẹ̀ so mo fẹ́ sọ fún yín ni pé gbogbo ẹ̀yin tẹ́ sọ pé tẹ́ ṣe program ẹ jọ̀ọ́ mo fẹ́ gba àwọn ọmọ Yorùbá tó gbé lórí òtítọ́ àti òdodo ẹ jọ̀ọ́ mo fẹ́ gba ẹ̀yin níṣẹ́ kan gbogbo àwọn voice messages àti video program tó bá ṣe nípa pé àwọn wá address mi àwọn wá bí tí mo ń gbé àbí wọ́n sọ̀rọ̀ yìí pé àwọn fẹ́ ṣe lé àwọn fẹ́ ṣe yẹn ẹ jọ̀ọ́ bá mi send ẹ̀ Somilayoruba2022@gmail.com ẹ jọ̀ọ́ sáré. ayé ò ní dáa àti gbogbo àwọn ẹrú tó rán níṣẹ́ ayé gbogbo yín ò ní dáa àwọn ta ló rán níṣẹ́ àwọn iṣẹ́ àwọn dìdìrín àwọn ọmọ ní pàtàkì rẹ̀ kan Jésù ọmọ Yorùbá ti wọ one chance Ọlọ́run nìkan ló lè mú wa bọ́nú mọ́tò tá a kó sí lọ́wọ́ Dúpẹ́ olórí burúkú yìí kí wọ́n sáré kọ́ lọ máa jù sínú inú voice note website ó ní voice note tún ni wọ́n ní ẹ lọ máa ju voice note sí inú kí lorúkọ ẹ̀ inú website wọn o kì í ṣe ok inú email kọ́ lọ máa ju voice note sí ẹ má bínú Dúpẹ́ onítìrí onírọ́ 2x2 stop bullying ọmọ Yorùbá stop bullying us kí ló dé tó fi ń bully wa wàá wá sórí program wàá máa bully má bully wa mọ́ Dúpẹ́ onítìrí àlè Abíọ́lá má bully wa mọ́ stop bully ọmọ Yorùbá má bully wa mọ́
ìwọ ló máa ń búlì wa, má búlì wa mọ́, sọ búlì ọmọ Yorùbá, ẹni òfò, ẹni àdánù, ó ní wàá kó wọn lọ sẹ́wọ̀n. Kò ní dáa fún ìyálà ìyá bambalaku bàbá ẹ̀, kò ní dáa fún bàbá ẹ̀ onítìrí, kò ní dáa fún bàbá ẹ̀ onítìrí Dúpẹ́, Àdíjà tù Dúpẹ́ onítìrí, kò ní dáa fún bàbá ẹ̀ onítìrí lọ́nà ọ̀run, ikú àtúkùtù bàbá ẹ̀ lọ́nà ọ̀run. Tó o bá gbé wa lọ sẹ́wọ̀n, ṣọ̀pọ̀nà ló máa pa ẹ́, ṣọ̀pọ̀nà ló máa pa gbogbo ọmọ tó jáde lára ẹ̀, ò ní jèrè. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.